lẹ́sẹ̀ fáwọn náà wọ́n ní àmìlà àmàlà rí bá ṣiṣẹ́ kan ashraka fi ma'i ghairi tó tún wá torí ẹnìkan ṣe yàtọ̀ sí mi taraktuhu wa sharikahu ní pàtì iṣẹ́ tó ṣe tó fi súnmọ́ mi ní tọ́jẹ́ pé ó ṣe kárí ní pẹ̀lú ẹ̀ ní pa àwọn náà sí mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ lọ mọ́kà kọ́ mọ́ wá lé ẹni bá ti lẹ̀ ẹ̀yọ́ lọ́wọ́ fèrèkì kọ́ mọ́ tọ́lẹ̀ mí àbíkọ́ yọ tó mọ́ rọrùn ẹ̀yọ́ ma yá mi nílẹ̀ sí wa kíyàn fẹ́ kí oúnjẹ máa kọ́ wá tẹ́ ìtẹ́síwájú lé kọ́ máa pariwo lórun ọmọ ìyá ẹni tí ń gbọ́rọ̀ rẹ̀ ó súnmọ́ ọdún kásán lọ ẹni tó fẹ́ pé ó súnmọ́ ọdún kí ni kásán lọ mìírànlẹ̀ wà yìí wọ́n ìtọ́ wọn pariwo Hasan al-Basri wọ́n laqad adraktu aqwaman ó ní àwọn àṣẹ́kùbọ̀ sàábà tó ń bá wọ́n pọ̀ gan ma kanu ala amalin yaqdiruna an ya'maluhu fi sirri fayakuna alaniyatan abada gbogbo iṣẹ́ tí wọ́n bá lágbára láti ṣe ní kọ̀kọ̀ láti fi súnmọ́ Ọlọ́run wọn jẹ́ ṣe níta gbàgbà ipá rẹ̀ kanáfílà nulẹ̀ àbí ìran ọ̀rọ̀ yẹn nípa rẹ̀ ọ̀ká ọmọ kí ní inú ilé Hasan al-Basri ní àwọn tó ń bá iṣẹ́ tí wọ́n bá lè ṣe ń kọ̀rọ̀ ọlágbára láti pè ọmọ àyà rẹ̀ láti bò láṣìírí ń kọ̀rọ̀ ọ̀sẹ̀ wá ní ta ní wà ní bẹ̀rún kí lẹ́yìn fẹ́ ẹ̀sà àwọn àlọ́wọ́ náà ní ẹbí wọn ní kí wọ́n fẹ́ wọ́n láyé pọ̀ kí wọ́n fẹ́ gan ipá rẹ̀ sì ká kó mú lẹ́kùnlékò ní wàwá ṣòsí kí lẹ fẹ́ kò sì fi lé lọ́wọ́ kẹ́ni kó sì máa ti bẹ̀ láàrin Hasan al-Basri ní torí òun ni àgbà àwọn tábì òun rà àwọn sàhábà àmọ́kọ̀rá nàbì afáwa Ibrahim Muhammad hama nínú àwọn afá sálàfù ni ó ní ma sadaqa Allahu abdu wa ahabba shura ó ní gbogbo èèyàn tó bá nífẹ̀ẹ́ ẹmà mi ẹyìn mi ẹ̀rí mi ní olóńtọ̀hún irọ́ ní pàkíyèsẹ̀ ní ọlọ́run àpẹẹrẹ àwọn ẹni ọlọ́run ní pé wọ́n fẹ́ kámà wọn Bishiru ọmọ Harithi ó ní la yajidu halawatal akhirah rajulun yuhibbu an ya'rifahu an-nas ó ní ẹni tí máa ń lóhun ní ìgbàgbọ́ nípa láyírà tí wọ́n ń ṣiṣẹ́ lérí báwọn yóò ṣe máa ó ní rọ́ nípa ó ní ẹ̀lẹ́rẹ́ nìkan tó nígbàgbọ́ nípa láyírà níjọ́ àlìkìyàmà kọ́ máa wá fẹ́ káwọn yóò mọ̀ lẹ́wàá rí pósítà yọ máa wọlé ṣúgbà yìí kí lọ fẹ́ kán ṣe fún ọ adébù lọrin